Wàhálà ńlá ti ṣẹlẹ̀ o. Emmanuella rọ́pò ever smiling Sẹ́ríkì Alájẹ Ọ̀fẹ́gbà land ti fẹ́ ọkọ mìíràn o. Mrs Ọ̀dẹ́bíyì báyìí ló sì hàn níbi orúkọ rẹ̀, ìyẹn níbi ìwé ẹ̀rí eléyìí tí wọ́n fún oyè yìí tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ lópin ọ̀sẹ̀ eléyìí tí a lò kọjá yìí o, tí àwọn online lọ sí tún ti ń dráàgì bá mi Wàsíù Àyìndé wípé ìwà burúkú ni wọ́n hù fún Àjíkẹ́ Ọ̀kín. Ẹ farabalẹ̀ kí wàá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìjà ńlá eléyìí tí ó bẹ́ sílẹ̀ láàrin Sikiratu Sindodo àgbà òṣèré ilẹ̀ wa this lover ti fọ́ igbá yangan báyìí o lórí Àlàó Màláìkà lọ̀rọ̀ yìí sì dálé lórí o. Ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́? Ẹ má mi sí eléyìí o, àṣírí ńlá eléyìí tí ó jáde yìí. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Fún àwọn àtàbà tí tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yẹn, like, comment, kẹsì share, ẹ máa bá wa ká lọ. Àṣírí eléyìí ńlá yìí tí ó tún bẹ́ sílẹ̀ lórí ayélujára báyìí, ǹjẹ́ iṣẹ́ Sàtánì ẹni ẹ̀kọ́ ni a tún pe eléyìí báyìí o. Fathia Williams àti Sikiratu Sindodo, àwọn méjèèjì ni wọ́n máa tún wọ ṣòkòtò ìjà kaná báyìí o, látàrí àṣírí ńlá eléyìí kan tí ó sì bẹ́ sí orí ayélujára báyìí. Àṣírí Àlàó Màláìkà tí ó bò sí orí ayélujára tí ó sì ti dá ìjà sílẹ̀ láàrin Sikiratu Sindodo àti òṣèré ilẹ̀ wa nìyẹn Fathia Williams ni a tún fẹ́ fi tó yín létí o. Ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń wí pé Sikiratu Sindodo òṣèré gbajúgbajà ilẹ̀ wa ni. Wọ́n ní ó ti pẹ́ tí òun àti Àlàó Màláìkà máa ti jọ ń ṣe wọléwọ̀de láti ayé alálùmọ́lẹ̀ ni o. Kódà ọ̀pọ̀lọpọ̀ ni ó tiẹ̀ ń wí pé ìgbéyàwó ìkọ̀kọ̀ gan ti lọ láàrin Àlàó Màláìkà àti Sikiratu Sindodo tí ẹnikẹ́ni kò sì mọ̀ sí, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń sọ lórí ayélujára o. Ní bí ọdún mélòó kan sẹ́yìn ni a mọ̀ ń gbọ́ wípé Sikiratu Sindodo kò gbé Màláìkà sórí mọ́ bíi tìgbà kan o. Kódà ṣe ni kò póòsì ẹ̀ mọ́ léraléra bíi ti ìgbà kan mọ́. Ṣùgbọ́n ìgbà tí a tún wá bọ́ sí ọdún 2026 ni Sikiratu máa tún gbé Àlàó Màláìkà sórí padà o. Dà rẹ́rẹ́rẹ́ ní ti ọ̀tẹ̀ yìí o. Àṣé Sikiratu Sindodo ti gbọ́ nǹkan fínfín tí ó ń lọ lẹ́yìn ni òun ló jẹ́ kí ó tún gbé Àlàó Màláìkà sórí wípé èmi náà wà ń bí o, èmi àti Àlàó Màláìkà àti tí ìfi ara wa sílẹ̀ o. Gist lover ni ó fọ́ igbá yangan báyìí torí ọ̀rọ̀ Àlàó Màláìkà tí ó sì ti bi ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin Sikiratu Sindodo àti gbajúgbajà òṣèré ilẹ̀ wa ni ìyẹn Fathia Williams. Ní Gist lover bá fọ́ igbá yangan o lọ́jọ́ tàná o. Ó ní ìyẹn Fathia Williams tí ọ̀pọ̀lọpọ̀ sì tún mọ̀ sí Fathia Balógun, èyí tí ó ṣẹ̀ṣẹ̀ sí òkú ìyá rẹ̀ tán ni. Ó ní òun ni ó ń bá Àlàó Màláìkà àrẹ́ǹjì ọmọ olójú edé kan tí ó rẹwà dáadáa Fọlọ́runṣọ́ Adéọlá tí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tún mọ̀ sí Àríkẹ́ Gold. Eléyìí mà wá lágbára púpọ̀ o. Wọ́n ní òun ní ń bá a ṣe ọ̀nà ibẹ̀ o, bí Àlàó Màláìkà yóò ṣe rí arábìnrin yìí fẹ́ o. Èyí ni Sikiratu Sindodo gbọ́ tí ó ní láti bo sí bo. Ǹjẹ́ ohun tí Fathia Williams wá fẹ́ ṣe fún òun ṣé kò fẹ́ ti àti ẹ̀yìn gbèrú òun báyìí ni ọ̀rọ̀ náà bá di ìjà. Ó di ìjà gidigidi láàrin àwọn òṣèré yìí tí ó lágbára. Gist lover wípé Fọlọ́runṣọ́ Adéọlá àti Màláìkà nǹkan ti pa wọ́n pọ̀ o. Ó wá gbé wa débẹ̀ o. Ó ní wípé Àlàó Màláìkà níṣe ni ó ti ń lọ sí ilé àwọn Fọlọ́runṣọ́ Adéọlá o láti lọ san nǹkan orí rẹ̀, gẹ́gẹ́ bí Gist lover ṣe sọ. Ọ̀rọ̀ yìí ni Sikiratu Sindodo gbọ́ tí ó ṣe bọ́ sórí ayélujára tí ó sì bẹ̀rẹ̀ sí ní post Àlàó Màláìkà padà. Èyí ni ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé ṣé wọn ò ti fi àti ẹ̀yìn gbèrú Sikiratu Sindodo báyìí. Eléyìí ti di wàhálà lórí ayélujára báyìí o, tí ó sì ti jẹ́ wípé ṣe ni wọ́n sì ń gba ọ̀rọ̀ yìí bí ẹni ń gba igbá ọtí. Èyí tí ó wá ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ni tí àwọn ènìyàn sì ń gba Désọ́lá Afọ́ọ̀dì ní ìmọ̀ràn tiẹ̀ ní wípé ẹnu kìí ṣe wá sìn lára fọ́kẹ́mọ̀ Àlàó Màláìkà náà o, pé ti Désọ́lá Afọ́ọ̀dì yẹn aya Kúnlé Afọ́ọ̀dì là ń jẹ ní ẹnu yànmùyànmù tí a kò tí ì jẹ tán o, tí àwọn ènìyàn sì ń pariwo mọ́ Désọ́lá Afọ́ọ̀dì tiẹ̀ wípé ṣé ẹni tí ó fẹ́ lọ bá tì ni àtún gbọ́ wípé Fọlọ́runṣọ́ Adéọlá kan ni à ń gbọ́ wípé Sikiratu Sindodo kan nọ́mbà kí wá ni òun fẹ́ lọ mú gan ní ọ̀dọ̀ Àlàó Akálà gan kó wá jáde síta kó sọ fún wa. Àwọn ènìyàn tí ń gba Désọ́lá Afọ́ọ̀dì nímọ̀ràn wípé kí ó jẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ yẹn Kúnlé Afọ́ọ̀dì torí a ò tí ì jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ gan tán lẹ́nu. Ẹ wo ohun tí Gist lover tó bọ́ sórí ayélujára wá sọ nípa Àlàó Màláìkà o. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sì ti da ẹnu bo Àlàó Màláìkà náà wípé irú wà pálapàla wo ni òun gan ń wù láàrin àwọn òṣèré ilẹ̀ wa. Wọ́n ń gbá wọn sọ́hùn gbá wọn síhìn. Ọ̀rọ̀ yìí ti di bó lọ yá mi lórí ayélujára tí àwọn ènìyàn sì ń gba Désọ́lá Afọ́ọ̀dì nímọ̀ràn wípé nọ́mbà kí ló fẹ́ lọ sí ní ọ̀dọ̀ Màláìkà o,
Ọ̀rọ̀ tí Gistlover bọ́ síta wá fọ́gbà yẹn gan ti di gbọ́n mi sí omi òtó láàrin Fathia Williams gbajúgbajà tiwa àti Sikiratu Sindodo. Lọ́wọ́ báyìí o gẹ́gẹ́ bí ẹ̀ ṣe mọ̀ wípé láti aya lálùmọ́lẹ̀ ní Sikiratu Sindodo àti Alao Malaika ti wà papọ̀. Ǹjẹ́ Fathia Williams kò ní ti àtẹ̀yìngbèrú báyìí bí ọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́ òótọ́? Ẹ gbọ́ kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí tí ó ń lọ láàrin ayélujára báyìí. Bí ṣe ń lọ báyìí la sì ní kí á tètè gbé wá fún ẹ̀yin tiwa o. Ìjà ńlá mà ti bẹ́ sílẹ̀ láàrin òṣèré ilẹ̀ wa. Wọ́n sì ní Alao Malaika ni ó fẹ́ fa wàhálà o. Ohun tí ẹ̀yin bá rí sí ẹ fi sí abala àríwísí yẹn comment section. Ó yá ẹ sì ní àmọ̀ràn èyí tí ẹ fẹ́ gba Desola Afford yẹn Ayakunle Afford pẹ̀lú bí òun náà ṣe ti ń ṣe wọléwọ̀de pẹ̀lú Malaika Alao lọ́wọ́lọ́wọ́ báyìí o, tí ó lè tètè padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ kó lọ padà jẹ́ nọ́mbà 1 o, àbí ó wù láti mú nọ́mbà ní ọ̀dọ̀ Alao Malaika. Ohun tí ẹ̀yin bá rí sí ẹ sọ ní abala àríwísí. Ẹ ṣé fún gbọ́ tí ẹ ń gbọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ má sì gbàgbé láti tẹ̀lé ìkànnì like ẹ sì comment. Ó mà ti di woro sí woro báyìí láàrin àwọn online lọ tí wọ́n sì tún ti dá àríyànjiyàn sílẹ̀. Kódà ṣe ni wọ́n sì tún dragi Emmanuella rọ́pò ẹlẹ́bà yẹ́lò àti bàmí Wasiu Ayinde o látàrí ohun èyí tí ó yani lẹ́nu tí Emmanuella ṣe. Kí sì ni ohun tí Emmanuella ṣe? Ṣé bí tí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ eléyìí tí a lò kọjá yìí ó dùn tí gbọ́ngbọ́n sì kàn sí pẹ̀lú bí wọ́n ṣe fi ayaba mi tẹ́lẹ̀ rí Emmanuella jẹ oyè ńlá kan ní ìlú Ẹ̀gbá, ìyẹn Sẹ́ríkì Ìyálájé of Ẹ̀gbáland, tí wọ́n sì ṣe ìwúyè náà ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tí a lò kọjá yìí. Ṣe ni gbogbo àwọn ọmọ rẹ̀ sì péjú níbẹ̀ tí wọ́n jọ ṣe àjọyọ̀ ìwúyè ọ̀hún ní ààfin ọba Aláké of Ẹ̀gbáland, tí ó sì jẹ́ pé àwọn ènìyàn sì ń dragi bàmí Wasiu Ayinde ní ọjọ́ sátidé ọ̀hún wípé wọn ò ṣe ohun tí ó dáa, wípé kí ló dé tí wọn kò ṣe yọjú níbi ìwúyè aya wọn, wípé tí a bá ń jà bí kákúkọ́ o, pé ó yẹ kí bàmí máyégún orílẹ̀ Yorùbá ìyẹn Wasiu Ayinde kí wọ́n lè wà níkàlẹ̀ níbi ìwúyè aya wọn. Àwọn ló yẹ kó tún gbátùngbà sí àwọn ènìyàn lára o, tí àwọn olólùfẹ́ bàbá náà sì wí pé rárá o, kò jọ bẹ́ẹ̀ o, kí bàbá má ṣe wọ́ ara wọn nílẹ̀ o, ibi tí wọn kò bá ti pè wọ́n sí kí wọ́n má ṣe lọ. Ṣùgbọ́n ó jọ wípé àwọn online lọ ti mọ ìdí tí bàmí Wasiu Ayinde kò ṣe lọ síbi ìwúyè ọ̀hún o, torí níṣe ni ìwé ẹ̀rí èyí tí wọ́n fún Àjíkẹ́ Ọ̀kín Sẹ́ríkì Ìyálájé of Ẹ̀gbáland yẹn Emmanuella rọ́pò Eversmiling ní ọjọ́ sátidé tí wọ́n ṣe ìwúyè. Orúkọ kan bẹ níbi ìwé ẹ̀rí ọ̀hún tí ó ṣe àjòjì sí àwọn online lọ o, tí ó sì ti dá oríṣiríṣi awuyewuye sílẹ̀ lórí ayélujára. Kódà ṣe ni wọ́n sì ń dragi bàmí Wasiu Ayinde lórí ayélujára wípé bẹ́ẹ̀ ni ohun èyí tí ó ṣẹlẹ̀ yìí ti fa ojútì àti ìjákulẹ̀ fún àwọn olólùfẹ́ Wasiu Ayinde, nítorí ṣe ni ẹnu wọn kò gba ọ̀rọ̀ o, tí ara wọn sì kó tí ọ̀. Orúkọ tí ó wà níbi ìwé ẹ̀rí tí wọ́n fún Sẹ́ríkì Ìyálájé of Ẹ̀gbáland ní Chief Mrs Emmanuella rọ́pò Ọdẹ́bíyì, ṣùgbọ́n ṣe ni àwọn online lọ kò mọ Ọdẹ́bíyì mọ Emmanuella tẹ́lẹ̀ o. Eléyìí ni ó fa ohun tí wọ́n fi ń sọ wípé ayaba mi ti lọ fẹ́ ẹlòmíràn o, Emmanuella ti ní ọkọ mìíràn, wípé àwọn mọ̀ wípé Masha ni ó máa ń lò síbi orúkọ rẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti yí padà báyìí sí Ọdẹ́bíyì o, ní èyí tí ó túmọ̀ sí wípé Emmanuella ti fẹ́ ọkọ mìíràn. Eléyìí jẹ́ ohun tí ó dùn àwọn olólùfẹ́ bàmí Wasiu Ayinde, torí wípé ó sì wu ọ̀pọ̀lọpọ̀ wọn kí bàmí Wasiu Ayinde àti Emmanuella rọ́pò kí wọ́n dìjọ padà gẹ́gẹ́ bí lọ́kọláya o. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Emmanuella ti ń jẹ́ orúkọ mìíràn báyìí o, ó ṣòro fún wọn àti gbé ìgbésẹ̀ kankan tàbí dámọ̀ràn kí àwọn méjèèjì dìjọ padà sí olólùfẹ́ o. Ṣe ni inú bí olólùfẹ́ bàmí Wasiu Ayinde kan tí ó ní nígbà tí bàbá wa ò ti wà kẹ́rìn, báwo ni Emmanuella kò sí ní lọ fẹ́ ẹlòmíràn. Obìnrin kan tí ó pera rẹ̀ ní Àbẹ̀bí náà wípé òtítọ́ ni o, Wasiu Ayinde kò wà kẹ́rìn rárá àti rárá o. Bí wọn ò kí Emmanuella kú ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó fi ṣe ọjọ́ ìbí, bẹ́ẹ̀ ni wọn ò tún kí ní ọjọ́ àyájọ́ àwọn ìyá o, pé kẹ́rìn báyìí ni obìnrin fẹ́, tí wọn kò bá ti rí ẹni tí ó ṣe ìtọ́jú wọn, tí ó mọ kẹ́ wọn lójú, tí ó mọ kẹ́ wọn lọ́rùn báyìí, wọn kò ní nífẹ̀ẹ́ ọkùnrin náà mọ́. Bóyá eléyìí ni ó fà á tí Emmanuella ṣe lọ fẹ́ ọmọkùnrin mìíràn o. Ọmọkùnrin kan náà dáhùn wípé ó mà ṣe o, pẹ̀lú bí àwọn ṣe gbìyànjú láti jẹ́ kí àwọn méjèèjì parí ìjà wọn tó, nítorí àwọn gbádùn ìbáṣepọ̀ wọn ní ọdún náà lọ́hùn tí wọ́n jọ ń fẹ́ ara wọn, tí àwọn sì rò wípé wọ́n kàn jọ ní ìjà díẹ̀ ni, tí wọn yóò sì padà parí ìjà wọn, tí wọn yóò sì tún padà sí bí wọ́n ṣe jọ ń ṣe tẹ́lẹ̀, tí wọn yóò di lọ́kọláya. Gbọ́n gbogbo bí àwọn olólùfẹ́ bàmí Wasiu Ayinde àti olólùfẹ́ Emmanuella ṣe ti sọ ìrètí nù wípé ṣe ni Emmanuella ti fẹ́ ọkọ mìíràn o, ṣe ni ẹlòmíràn tún fi ojú ọ̀tọ̀ wo ọ̀rọ̀ náà wípé lè má jẹ́ wípé Emmanuella fẹ́ ọkọ mìíràn o,
wípé bóyá orúkọ ìdílé wọn ni ó ń jẹ́ Ọdẹ́bíyì tí ó sì jẹ́ wípé orúkọ ìdílé wọn gbọ́dọ̀ hàn níbi ìwé ẹ̀rí eléyìí tí wọ́n kọ ni ó fà á tí a ṣe rí Ọdẹ́bíyì o. Bí ọmọkùnrin yìí sì ṣe sọ ọ̀rọ̀ yìí ni àwọn olólùfẹ́ àwọn méjèèjì náà ṣe rò wípé lótìtọ́ ni ó lè jẹ́ bẹ́ẹ̀, àti wípé níwọ̀n ìgbà tí Emmanuella gan kò tí ì wá kéde síta wípé òun ti ní ọkọ mìíràn, a jẹ́ wípé ìrètí wọn sì wà nìyẹn. Báyìí la ìṣerí tí wọ́n ń fa ọ̀rọ̀ náà lórí ayélujára pẹ̀lú orúkọ tuntun eléyìí tí ó sì hàn níbi ìwé ẹ̀rí eléyìí tí wọ́n fún Sẹ́ríkì Ìyálájé ti Gbogbo Ẹ̀gbá, tí àwọn olólùfẹ́ àwọn méjèèjì sì ti jọ ń sọ oríṣiríṣi tí wọ́n rí sí ọ̀rọ̀ náà. Ohun tẹ́yin náà bá rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section.